Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to my YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé update lọ́lọ́kan òjọ̀kan náà ni a máa mú wá fún yín. Update eléyìí tí a mú wá fún yín is update kábíyèsí Aláàfin Ọ̀yọ́ òun ni a mú wá fún yín. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé kábíyèsí lọ sí church, wọ́n lọ sí Thanksgiving. So a ti kọ́kọ́ fún yín ní the first episode. So the full episode la wá mú wá fún yín yìí. Ẹ gbọ́ àwọn kókó ọ̀rọ̀ tí kábíyèsí Aláàfin Ọwọ́adé Ọba Akeem tí wọ́n sọ, gbogbo àwọn ìrírí wọn àti gbogbo àwọn plan tí wọ́n ní fún ìlú Ọ̀yọ́ lápapọ̀. So gbogbo ẹ̀ náà ni ẹ máa gbọ́ lẹ́nu kábíyèsí ní ẹ̀kúnrẹ́rẹ́. And then gbogbo àwọn history, gbogbo àwọn ìrírí, gbogbo bí kábíyèsí Ọwọ́adé bí wọ́n ṣe ka ìwé, gbogbo àwọn profile wọn pátápátá ni ẹ máa gbọ́ ní ẹ̀kúnrẹ́rẹ́. So ẹ̀yin tí bá ṣe ń darapọ̀ mọ́ wa, kábíyèsí wọ́n lọ sí church láti lọ sí Thanksgiving, láti lọ ṣe ìdúpẹ́ pé Ọlọ́run mú àwọn dé orí ipò baba ńlá baba àwọn. So gbogbo àwọn nǹkan yìí náà ni ẹ máa gbọ́ lẹ́kúnrẹ́rẹ́. So ẹ̀yin tí bá ṣe ń darapọ̀, ẹ farabalẹ̀. Ní abala ìkarùn-ún ìwé ètò wa, òun ni wọ́n ti ṣe sókè ọ̀pẹ̀ òpè àfihàn kábíyèsí síbẹ̀. Èsì tó ní fẹ́ wọ́n ṣe àwòrán tó wí asán nítorí wípé tí wọ́n kọ síbẹ̀ yẹn ní ọ̀sẹ̀ àfihàn kábíyèsí wa, ẹni tí kábíyèsí jẹ́ ìlú bàbá yèyé ìgbẹ̀kọ́ ọba. Ìlú màmá ni wọ́n, olóyè ni wọ́n, onímọ̀ ni wọ́n, ọ̀jọ̀gbọ́n ni wọ́n jẹ́ ọmọ bíbí ti ìlú Ọ̀yọ́ ní Àkúrẹ́. Wọ́n ti fi orí ọ̀fẹ́ láti kàwé láti ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. Ìwé wọn ò pé lójijì, ìwé wọn tẹ̀síwájú, ìwé wọn ò ní àkùdé. Wọ́n kàwé, wọ́n gba oríṣiríṣi oyè ìjìnlẹ̀ bẹ̀rẹ̀ láti Baptist High School. Wọ́n lọ sí Poli Ìlàró ní ibi tí wọ́n ti kọ́ ẹ̀kọ́, gba oyè ìmọ̀ nípa iṣẹ́ ẹ̀rọ. Bákan náà wọ́n tún lọ sí Polytechnic Ìbàdàn níbi tí wọ́n tún tẹ̀síwájú nínú ìmọ̀ ẹ̀rọ. Bákan náà wọ́n wá tún ní orí ọ̀fẹ́ láti lọ sí ilé ọba. Wọ́n tẹ̀síwájú láti kọ́ ẹ̀kọ́ gíga ní ìpele àkọ́kọ́ gíga, ìpele kejì gíga, níbi tí wọ́n ti gba òye gíga nípa ti ìjìnlẹ̀ ìmọ̀ ẹ̀rọ. Wọ́n ti lórí ọ̀fẹ́ láti ṣiṣẹ́ torí pé wọ́n lóye, wọ́n ní ìrírí, wọ́n ṣiṣẹ́ ní báńkì, wọ́n ṣiṣẹ́ ní Nigerian Gas Company. Wọ́n tún wá ní orí ọ̀fẹ́ láti ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ọ̀gá ní Manitoba Hydro Company of Winnipeg, Canada. Wọ́n kì í ṣe ọba tuẹ́tuẹ́, wọ́n lè ṣe ọba fìdíwẹ́, wọ́n lè ṣe ọba tí ò lóye, ọba tó ṣe é wọ́n yẹn dẹ̀mí fún gbogbo ilẹ̀ Yorùbá. Ló fi tọ̀wọ̀tọ̀wọ̀ tọ̀yọ̀tọ̀yọ̀ àti gbogbo ilẹ̀ Yorùbá àti gbogbo ilẹ̀ Yorùbá ló fi kí kábíyèsí wọ́n ti fi ìrẹ̀lẹ̀ gbé wọ́n dìde nínú ọlọ́lá wọn láti máa bọ̀ wá síwájú ní ìtọ́bẹ̀ ṣùgbọ́n ikú bàbá yèyé ìgbẹ̀kọ́ bá ẹsẹ̀ kábíyèsí Aláàfin. Ẹ̀tún bá ń ṣe kábíyèsí Aláàfin. Gbogbo àwọn tí mo wá bá bẹ̀rẹ̀ dáhùn.
ẹ jẹ́ ká ṣe parallel files so that àwọn èèyàn lè ríran lẹ́yìn parallel files ẹ jẹ́ ká ṣe parallel files káwọn èèyàn lè ríran lẹ́yìn ẹ ṣe parallel files. I change the mic. One mic in.
tilẹ̀ jẹ́ pé gbogbo ènìyàn ìgbà ènìyàn yóò dúpọ̀ ṣùgbọ́n ẹnì kan náà yóò dán lọ́wọ́. Àdúgbò tiwa oṣù wa tó fi ń dá gbogbo wa náà lójú gbogbo àwa tó tẹ́lẹ̀ àjọyọ̀ ìmọ̀ pé mo ní kọ́ etí kú sí ọ̀rọ̀ yín. Ọ̀fẹ́ tó gbé àjọ ní àsìkò tọmọ tó ti gbé fún àǹfààní tèmi gẹ́gẹ́ bí alára bí kò ṣe pé fún àǹfààní ti ìlú Ọ̀yọ́. Ọdún wa mọ ibi tí bàbá ti ń ta ìlú Ọ̀yọ́ lẹ́sẹ̀. Bẹ́ẹ̀ ni kábíyèsí. Obìnrin ló kọ ọlọ́run ọba. Ẹ̀jẹ̀ ká fọwọ́ wọ́n ká kọ̀ fún ìlú. Ẹ̀jẹ̀ ká gbé ìlú Ọ̀yọ́ lárugẹ. Kábíyèsí o. Gbogbo àwọn tó bá wá láti ìlú òkèèrè tí wọ́n ń ṣe nítorí wọ́n wá láti ìlú Canada, England, Australia, Cuba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọmọ ogun tí wọ́n fún ìlú obìnrin ní orúkọ ọlọ́run ọba ẹgbẹ́ ká gbé ìlú Ọ̀yọ́ lárugẹ. Òun ní àgbájọ ọwọ́ la fún sọ̀rọ̀ ọwọ́ ọ̀rẹ́ ìlú. Ní pàápàá jùlọ, mo fẹ́ kí ẹ bá mi rántí ẹni bí ẹni ìlú yìí ọlọ́lá jùlọ gómìnà wa mo fi ọ̀pọ̀ dárọ̀ lọ́dọ̀ sí máa dé ọmọ ìgbà tó ń kó bí ìrètí wọ́n bẹ̀rẹ̀ oríṣiríṣi ọ̀rọ̀ náà ló ti lọ káàkiri pé bóyá àwọn ọmọ gómìnà ilé ọlọ́run ilé ìjọsìn ara mo fi ìṣẹ̀dá mi mo fi sọ fún mi pé lórí ilẹ̀ tí máa lọ sùn èyí ni àwọn gómìnà rẹ̀ tẹ́lẹ̀. Kábíyèsí kí bàbá yìí. Àkọ́kọ́ tí mo máa bá gómìnà sọ̀rọ̀ ní January 12 ó jẹ́ ọjọ́ ìsinmi Sunday. Àwọn náà bí olúwọlé nǹkan máa ń wọlé ní àwọn òmùmáwọ̀ ìwọlé tẹ́lẹ̀ ọlọ́run ló pọ̀ láì ṣe bí a gbé àwọn tí ọlọ́run fẹ́ lò fún ìlú Ọ̀yọ́ láti fún ìgbéga ìlú Ọ̀yọ́ èrò pé kí a ti ẹ̀wá ní ìlú yìí ọlọ́run ọ̀gá ti tiwọn. Ìfẹ́ ká máa bá wa gba àdúrà yìí fún wọn ní àárọ̀ ọ̀sán àti alẹ́. Ẹ má jẹ́ kí n parọ́ fún yín. Àti jẹ́ olórí kò sì nǹkan tó rọrùn. Kábíyèsí o. Gbogbo àwọn pásítọ̀ náà tí wà nílé ìjọsìn dúpẹ́ lọ́wọ́ yìí náà fún gbogbo àrọ́ àti ẹ̀ṣẹ̀ máa ń bá àwọn ọmọ ìjọ náà sọ̀rọ̀. Ṣùgbọ́n wọ́n ní nǹkan tí mo wá fẹ́ bẹ̀rẹ̀ fún ní ìlú Ọ̀yọ́ ní ilẹ̀ Yorùbá tí mo yà wà yìí ẹ̀sìn mẹ́ta ẹ̀sìn ìgbàgbọ́ ẹ̀sìn mùsùlùmí ẹ̀sìn àbáláyé èyí gẹ́gẹ́ bí ẹ̀yìn náà mùsùlùmí wà nínú fámìlì onígbàgbọ́ wà níbẹ̀ àwọn ẹlẹ́sìn àbáyé àwọn náà wà níbẹ̀
èmi ò lè tó lórí abúlé ẹ̀sìn kí n máa ta ọmọ ìyá bàbá sí nínú. Obìnrin ní orúkọ ọlọ́run wa ẹ̀yìn adarí ìjọ ẹ̀yìn náà wà lára tí ọlọ́run bí agbára ní lọ́wọ́. Ọ̀rọ̀ kò bá pàdé ọ̀rọ̀ tí ó da omi àlàáfíà ní ọ̀dọ́ ló obìnrin ní orúkọ ọlọ́run ọba àwọn òfẹ́ òkú bẹ́ẹ̀ ní ìlú Ọ̀yọ́. Kábíyèsí ló ayé akíyòsà. Ìlọsíwájú ìlú Ọ̀yọ́ la fẹ́ kí a jọ sowọ́pọ̀ ká jọ bí ìlú Ọ̀yọ́ lárugẹ. Wọ́n ní àjọ mẹ́ta ìjọba ẹ̀yọ́ iná wà lára wọn á rọ̀ yín obìnrin ẹ̀jọ́ àbá sọ tí àwọn ọmọ ọ̀dọ́ fi jáde síta tó ń bẹ̀rẹ̀ sí àwọn ọkùnrin wa àwọn tàbí ẹbí bí ẹni pé olóògùn yìí mọ́ ẹ̀jọ́ ẹ̀mọ́ ìjà sọ lórí ìjọsìn. Kábíyèsí. Ní àpapọ̀ wọ́n á dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin sọ̀mọ̀rí ní ìdúmọ̀ ọmọ ìlú Ọ̀yọ́. Dúpẹ́ gbogbo àtìlẹ́yìn yìí. Ìjọ àkọ́kọ́ tí mo wá lẹ́yìn ìgbà tí wọ́n ànáǹsì pé àwọn ọ̀rọ̀ àmọ́ ilẹ̀ Yorùbá ní àwọn ọmọ ìlú Ọ̀yọ́ pé fẹ́ràn ní ẹ̀sùn ìlọ. Èmi máa fi dá ní lójú pé ní ọlá Ọlọ́run pé ìrìn lójú ti. Kábíyèsí ló ayé. Ìwúrà ni mo lè ní fún ìlú Ọ̀yọ́. Èsì pé bẹ́ẹ̀ nígbà torí pé abẹ́ kó ọ̀rọ̀ òṣìṣọ́ láti ṣe gbogbo tó wà ní ìkáwọ́ mi láti gbé ìlú Ọ̀yọ́ ní ìlọsíwájú. Kábíyèsí o. Ó lè ní gbogbo wa náà. Àwa tí a wá láti ọ̀nà jíjìn láti orílẹ̀-èdè káàkiri àgbáyé tí a wá lọ́wọ́ èyí dúpẹ́ lọ́wọ́ ìtẹ̀tẹ̀ wà níbí àbílẹ̀ bá mi Àmín. àràyàwó Àmín. ẹ̀kọ́ lọ́rọ̀ ẹ̀kọ́ kọ̀ọ̀rọ̀ Àmín. dúpẹ́ lọ́wọ́ ìyẹn ẹ̀sùn. lovers tí ẹ bá ń darapọ̀ mọ́ wa tẹ̀lé come across fídíò yìí a rọ̀ yín abẹ̀yìn ẹ jọ̀ọ́ ẹ bá wa subscribe kẹ̀dẹ̀ bá wa like àwọn fídíò sí wa so a lot of videos láti post sórí YouTube channel wa ẹ ṣé gan ni I appreciate yín o a dúpẹ́ o we love you all thanks for watching.